العظيم. ẹ̀yin ajá bàbá Èkó akíyín ẹ kú gbìyànjú ẹ kú gbígbó akíyín gan ni ẹ máa gbó gbígbó yẹn pẹ́ ẹ jẹ́ kí wá sáré wí kẹ́límà méjì fún yín bẹ́yìn ṣe ń ṣe tẹ́ ń fòrò tẹ́ ń dààmú tẹ́ ń fìtínà ara yín ó ní bàbá Èkó pè mí fún wàásí èmi àti ìkànnù yín tó jóbìyìn nílùú yín ló pè mí nìkan mọ́ wá o bẹ́ẹ̀ ṣe pọ̀ tó èmi náà wá pè é pípè tó pè mí yẹn 250 lè ṣe mi lálejò ìgbà tẹ́mi pè 2 million ní mi ṣe lálejò ẹbí tó bá rántí wàláhì ọlọ́run ṣe àkí ẹ ní gbogbo ìgbà láàmú adúpẹ́ fún ọlọ́run pé àwọn ẹni re àwọn ẹni àlùbáríkà àwọn tí wọ́n fayé wọn tọ́run wọn ṣe àwọn ni wọ́n bí wa walillahi alhamd adúpẹ́ àkí ọlọ́run kan Muhammad à ń lọ sí òde nìyẹn à ń lọ fún program nìyẹn láàrin ìṣẹ́jú àyá ó ní mo fi fẹ́ salute ẹ̀yin effort ya subhanallahi wa bihamdihi subhanallahi alazim. ẹ̀yin ajá bàbá Èkó akíyín ẹ kú gbìyànjú ẹ kú gbígbó akíyín gan ni ẹ máa gbó gbígbó yẹn pẹ́ ẹ jẹ́ kí wá sáré wí kẹ́límà méjì fún yín bẹ́yìn ṣe ń ṣe tẹ́ ń fòrò tẹ́ ń dààmú tẹ́ ń fìtínà ara yín ó ní bàbá Èkó pè mí fún wàásí èmi àti ìkànnù yín tó jóbìyìn nílùú yín ló pè mí nìkan mọ́ wá o bẹ́ẹ̀ ṣe pọ̀ tó èmi náà wá pè é pípè tó pè mí yẹn 250 lè ṣe mi lálejò ìgbà tẹ́mi pè 2 million ní mi ṣe lálejò ẹbí tó bá rántí wàláhì èyí tí ò bá yé yín ó ní mò ń sọ yẹn gbogbo ẹ̀yin ajá bàbá Èkó ẹ gbó dáadáa kẹ́ ẹ gbó bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wàláhì lẹ́ẹ̀kan sí authority tèmi ju tiyín lọ ajájá ó mọ́ra rẹ̀ asín ni ó tí ó mọ̀ pé òun rùn kí ni mo pe ajájá o asín tí ó mọ̀ pé òun rùn ò ní ajájá njojúmọ́ mo fi Ọlọ́run balẹ̀ la'natullahi 'ala al-kadhibin èmi kì í pa irọ́ ìmọ̀ bí irọ́ yẹn ṣe le tó èmi ò ní parọ́ rárá ajájá sọ mọ̀ pé gbogbo nǹkan gbogbo àwọn aburú rẹ̀ ń bẹ lọ́wọ́ mi dè bá sọmọ obìnrin olóbìnrin tó send yòó rẹ sí àtọjú from A to Z báyìí wàláhì tàláhì sọmọ ǹjọ́ rántí pé kíní yẹn ó rìnrìn tó fi dé tì mí èmi ni mo mọrú gbígbà ọlẹ̀ tí mo gbà ọlẹ̀ lọ́wọ́ wọn mo gbà ọlẹ̀ láì retí nàtíjà kankan lọ́dọ̀ rẹ̀ sórí pé mi sọ́rí mo ẹ̀sẹ̀ ń sọ for the first time ni mo ra súnmọ́ ìdí ẹ̀ mo ẹ̀sẹ̀ ń sọ fún ẹ for the first time òun ni sórí pé mi ìwírí nítorí pé ọjọ́ tí obìnrin yẹn gan àtọkọ ẹ̀ àtàwọn ọ̀rẹ́ píkṣọ̀ rẹ fọ́tò rẹ bó ṣe rí ọkọ rẹ̀ ń bẹ́ńlẹ̀ báyìí kí lẹ̀ ń pera yín gan díẹ̀ sí nìyẹn nínú tí mo rí lọ́dọ̀ rẹ tí mo mọ̀ nù ṣe rẹ ajájá ọ̀pọ̀ dè bá mú àwọn tó ní mí wọ́n lo ayé rẹ wọ́n fi dáadáa lẹ̀ gbogbo ayẹyẹ ìtàn là ń kọ kó sí nǹkan kan wàláhì tàláhì number 1 gba ọ̀nà ọ̀dọ̀ àwọn tó tiẹ̀ jọmọ́ náà bàbá Èkó kọjá láti kẹ́kọ̀ọ́ mi ọba mi lẹ́ni tó ti ga ó invite mi ọba mi lẹ́ni tó ti dèèyàn èmi náà invite ẹ̀ owó tèmi wá fi gbà lálejò ojú ètò ń fi gbèmí lálejò lọ wàláhì mọ́tí ń tàfà ní gbogbo wọ́nran tẹ́ ń ṣeun náà inú kádàrá yẹn ń bí yín ni o ń tọ́ lọ́ọ́ fẹ́ béèrè yẹn lọ béèrè o wàá máa bá wọn tó ní mí láwọn tí wọ́n ṣayé eré wọ́n ṣe mọ̀dàrú wọ́n fèrú gbàbùkún wọ́n ronú àti jayé aláyé mọ́ tiwọn wọ́n pera wọn ní tí wọ́n jẹ́ ìmáàmù Mẹ́kà òun làfà àgbáyé kò yé yín ẹ ń fúnra yín ní problem ẹ ń fúnra yín ní ṣòro wàláì ní gbogbo gbà tí ẹ bá ti wá tí ìgbọ́n kẹ̀kẹ́ gbogbo ń tẹ̀wé yẹn gẹ́gẹ́ mi là tàǹpà kò yín wà kó àwọn tíra jáde tí ọmọ tó bí mẹ́wàá tẹ́ mọ̀ báyìí yín wà ní kàn máa ké wọ́n máa kà kẹ́ ẹ máa gbọ́ sẹ́kọ̀ọ́ yín ni ò tó yín wà máa bàjánà rẹ̀ wọ́n wà máa explain ẹ̀kọ́ yín ò tó ẹ̀kọ́ náà dán èmi kàfílà ní mi need anybody mo ń lọ bí program yẹn inú ilé mi mo wà yìí inú premises mi
ó ní mo wà díẹ̀ nínú àwọn ọkọ mi lẹ́ ń wò yìí ẹ kàn ń fòrò lásán sùfùrù ní wàláì sùfùrù ní ọlọ́run gbogbo ẹ̀yin ajá bàbá èkó yẹn ẹ máa gbó bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ẹ máa gbó bọ́ bá ṣe wù yín olúwa bá lékè ọlá lọ́ba tó ní mí mo sì mọ̀ ọlọ́run ò ní padà ẹbí gbogbo aburú tẹ́ ẹ ṣeun náà tẹ́ ẹ rán wèrè tó ti dòsì fo tẹ́ ẹ pé sùfùrù ní tó ń gan ọ̀bá nkẹ́kẹ́ mu mọ́ ẹran tẹ́ ẹ rán bí kí ló wà padà gbẹ̀yìn ṣé kìí ṣe ìtìjú ni ojú tì ní ọlọ́run bá lékè ọlá ló ní káwọn ẹni ro bí mi wọ́n sì bí mi dáa ara búlẹ̀ yìí tẹ̀ ń ṣe ẹ jáde ẹ mú jà àti yín wá ẹ̀rí tí yín ni ẹ kó bọ́ọ̀tà ẹ má jẹ́ ọjà ràbù ẹ tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ mò ń wí bẹ́ẹ̀ fún yín àwọn tí ẹ máa ń wí bẹ́ẹ̀ wàláhì ọ̀lẹ gidi yín ọ̀lẹ yín obìnrin mi ní lóòótọ́ obìnrin tó tó obìnrin bí ọkùnrin obìnrin tó jọkùnrin lọ ọlọ́run kó bá a sàlékùn kẹ bàbá Ibrahim Niass ó ní nisa'una rijalun gbogbo yín lẹ́mọ̀ èmi ẹ tó bẹ́ẹ̀ ó kéré sí ajá bàbá èkó ajá bàbá èkó ọwẹ́ ìwọ tó ṣe trace ṣé wò ó tiẹ̀ mọ̀ pé ó ṣe trace ni níbo náà fẹ́ trace sí nítorí pé èmi fa burú san burú ni èmi tẹ́yìn sọ yìí ebá ni èmi àtọkọ mi ni eré wo lọ́kọ àtìyàwó lè jọ ṣe wàláì kò sí eré tọkọ àtìyàwó lè jọ ṣe ìyìn lè fi ọkọ láyé kí n má bàa ṣeré èmi ò máa fi ayé mi máa fi ra àlùjánnà ni ẹ̀yin ẹni làánà tẹ́ jí àtàyé tẹ́ tún lọ bá tọ̀run ìwọ tó ṣe trace ìwọ tó ní traces ìwọ tó bá nǹkan kan ń bọ́ lẹ́yìn lọ ni ṣé kìí sọ bó kọ yẹn àjàjá táwọn àgbàlagbà ò ní túmọ̀ sí wọ́n sọ yẹn èyí tó wí fún bàbá Kamaldeen ẹbí wọ́n wú ẹran nítorí ẹ̀sìn tó ṣe ni àwa tún lọ bí program ẹ̀yin ajá ẹ máa gbóǹso ajá bàbá èkó mọ̀ ń gbọ́ gbígbó yín ẹ máa gbó àtijọ́ tẹsẹ̀ yẹn bọ́ sókòtò kan náà yín jẹ́ kó yíyẹ yín ipe obìnrin kì í ṣẹgbẹ́ ọkùnrin ọlọ́wọ́n láàánú yín ẹ̀yin ẹranko yìí ẹ bá ń sílẹ̀kùn mọ́tò yìí ni mò ń gbé jáde jẹ́ kán rí àwọn obìnrin kọ́sán ti mú adán school yes a máa lọ gbé wọn ọ̀ya ẹ stáàtì ọkọ̀ kẹ sílẹ̀kùn ẹ̀ kí ló ń ṣe yín alhamdulilayi ọmọ rẹ ajá wọlé yẹn lọ gbàbẹ̀ yẹn ti yín ẹ̀jẹ̀ kẹ́mi gbà bí wọ́n lè la hàn. Another.